Tope Alabi olórin ẹ̀mí ni mo lọ bá ọmọbìnrin kan ṣiṣẹ́ ní ìlú Ọ̀yọ́ ọmọ yẹn kéré sí mi gan in fact mo believe pé ọmọ yẹn máa wà ní primary school nígbà tí mi ti ń act ṣùgbọ́n mo like iṣẹ́ yẹn pé iṣẹ́ yẹn tó máa tóbi ni mo respect ẹ̀mí ìbá dúnàdúrà mo gbéra látẹ̀kọ́ mo lọ sọ́yọ́ mo dé Ọ̀yọ́ cast ọ̀tọ̀ crew ọ̀tọ̀ àwọn hòtẹ́ẹ̀lì tí cast máa ń sùn ọ̀tọ̀ àwọn hòtẹ́ẹ̀lì tí crew máa ń sùn ọ̀tọ̀ nígbà tí màá dóko yẹn àwọn gbogbo àwọn tájọ fi ń ṣe olóyè tá à ń ṣe gbogbo ẹ̀ ọ̀tọ̀ lòtẹ́ẹ̀lì tí wọ́n lọ́ọ̀jì wọn sí bí àwọn àfíìsì ọwọ́ bí àwọn ta ló tún wà ń bẹ̀ bàbá Wande and co àti Òjòpágogo wọ́n lọ́ọ̀jì wọn sóòtẹ́ẹ̀ mi èmi wọ́n lọ́ọ̀jì mi sóòtẹ́ẹ̀ crew ó kọ́kọ́ bí mi inú pé mo kọ́kọ́ wò lálẹ́ ìjọ́ ìwọ̀n àníjọ́ wo lèmi gan á dẹni tí wọ́n máa pọ́nlé báyìí kí ló dé tó fi jẹ́ pé gbogbo àwọn ẹnìkan ń ṣolóyè ẹnìkan ń ṣọ̀tún ẹnìkan ń ṣòsì àjọ ṣiṣẹ́ ni hòtẹ́ẹ̀ ọ̀tọ̀ ni wọ́n sùn hòtẹ́ẹ̀ ọ̀tọ̀ ni mo sùn ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ tí ò dùn mọ́ mi inú nígbà tá a tún máa parí iṣẹ́ tí mo ní mò ń lọ èmi tí mo kúrò lÉkòó tí mo lọ Ọ̀yọ́ tí mo lọ́jọ́ mẹ́ta nígbà tí màá rà káǹtì mi wọ́n sẹ́yìn 10,000 síbẹ̀ ṣòwò epo ni àbówó mọ́tò kátẹ̀ wá ní ọ̀gá eléré kan tó tóbi tó jẹ́ pé àwọn aláwọ̀ kọ́ ṣe bírú àwọn bàbá Wande bírú àwọn èèyàn ńláńlá ló pè mí síṣẹ́ tó ṣe irú ẹ̀ mo lè ní ó fọlá jiyọ̀ ni ó fi àgbà rẹ́ mi jẹ ni ṣùgbọ́n ọmọ tó kéré sí mi ni ló ṣe bẹ́ẹ̀ sí mi ó dùn mí gan omi jábọ́ lójú mi nígbà tí mo rí àláàtì yẹn títí mo fi dÉkòó mo tún wá pé mo tún wá fi ẹjọ́ ẹ̀sùn ẹnìkan ìyàlẹ́nu tó wá jẹ́ sí mi ni pé iṣẹ́ tí mo lọ ṣe ń gbà yẹn ó ṣe bí pilot ni ó fáwọn Africa Magic mi ò fẹ́ dárúkọ ẹ̀ bọ̀ ó máa mọ́ra mo ṣe ń sọ ó ṣe bí pilot ní fáwọn Africa Magic nígbà tán wá gbójú iṣẹ́ fún gan pé kó wá ṣe episode wá bóyá torí pé mo fẹjọ́ ẹ̀sùn ni o bóyá torí pé mi acknowledge nǹkan tó send sí mi torí mo jẹ́ kó mọ̀ mo ignore ẹ̀ so bóyá torí ẹ̀ ni o mo ṣáà rí i pé èmi nìkan lólóyè tí wọn ò padà pè sí iṣẹ́ yẹn nígbà tí wọ́n tún fẹ́ ṣe ńlá ẹ̀ ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ a bí mi ní ìlú kan tí wọ́n ń pè ní Ìkàrẹ́ Àkókó ní Ondo State ibẹ̀ ni ìyá mi ti wá ibẹ̀ ni bàbá mi ti wá ibẹ̀ ni mo ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi àti grammar school mo lọ sí St James's Anglican School mo dẹ̀ sì lọ Victory College Ìkàrẹ́ Àkókó nígbà tó yá mo lọ sí Federal College of Education Zaria ìbẹ̀rùbojo pé mi ì fẹ́ ṣe tíṣà ló mú mi padà sí Polytechnic Ọ̀fà ibẹ̀ ni mo ti ṣe accountancy lẹ́yìn ìgbà yẹn mo ṣe so many professional exam ní personnel management torí pé gẹ́gẹ́ bí ẹnìkan láti kékeré ni mo ti ní tálẹ́ǹtì ṣùgbọ́n mi gbèrò láti fi ṣiṣẹ́ mo gbèrò pé hobby ni kí n kàn máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan so mo kàwé mo ṣàwọn iṣẹ́ níbẹ̀rẹ̀ ayé bẹ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn níṣẹ́ yìí ń pè mí ni mò ń ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ́ títí ó fi jẹ́ pé iṣẹ́ yìí wá gba gbogbo àwọn iṣẹ́ yẹn ní ọwọ́ mi láti kékeré mi mo ti máa ń kéwì láti bí ọmọ primary school mo ti máa ń kéwì so lẹ́yìn ìgbà yẹn ìwé yẹn ni mo ké around 90 or 1991 ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan ń ṣe marriage ni mo lọ bẹ̀ lọ kéwì so ẹni tó James ń bẹ̀ wọ́n ń pè wọ́n ní Òṣùpáláyé Ajígbọ́tọ̀ ṣọ́ngbà yẹn àfijọ́ akéwì wọ́n ti wà lamẹ́ríkà ń sìn so àwọn ló wá sọ pé o ní talent jẹ́ kájọ máa jáde ibi tí ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n torí school àwọn parent mi ò gbà ìgbà tó yá mo join first group kan ní 1994 nílùú mi àṣeré kiri gbogbo agbègbè yẹn so ìgbà tó yá ṣá mo ń lọ school mo ń join group gbogbo ẹ̀ so later ìgbà tí mo ṣe tán ní school mo tún gbèrò láti lọ ìlú òyìnbó ṣùgbọ́n kò bọ́ sẹ́mu àwọn pé a fẹ́ gba Ghana lọ Togo kìíní kan mo bára mi Côte d'Ivoire mo tún join theatre ń bẹ̀ mo bá wọn ṣe bí fíìmù mẹ́ta ìgbà tó yá ìyá mi wá ní àwọn ẹgbẹ́ ń ṣe dáadáa nínú fíìmù padà wá sí Nàìjíríà èèyàn ní Saheed Balogun náà wọ́n tún ti ń lo bọ̀bọ̀ kan sí Akínọlá ìyá ìwọ náà máa bọ̀ mọ̀ pé good actor ni ìyá mi ló ṣàfà mi padà wá so mo dẹ̀ join Mukare Films so from there mo bá wọn Muka ṣe bí ọdún kìíní ọdún kejì ọdún kẹta so Muka mo ìrìn àjò tíátà mi pọ̀ gan mo láwọn ọ̀gá tó pọ̀ ní gbogbo ìrìn àjò ẹ̀mí lè máa sọ ṣùgbọ́n torí pé Muka ni ẹni tí mo join last tó dẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n operate ní better platform tí mo ti kọ́kọ́ nípa láti ṣe àwọn eré táwọn ayé ti mọ̀ mí so ìdí ìyẹn ni mo dé Mukare ládé pé àwọn lọ̀gá mi inú tíátà ṣùgbọ́n mo ti láwọn ọ̀gá mo ti rìnrìn àjò kí n tó join wọn ìgbà tó dẹ̀ yá mo dá wà so mo dẹ̀ jẹ́ alábòjútó eré tí a máa ń pè ní production manager mo jẹ́ alágbàtẹ̀rù eré tí a máa ń pè ní production coordinator mo dẹ̀ máa ń ṣe mo dẹ̀ máa act so ìjọ́ nìyẹn fine
so that's just me, that's what I can say. Mo ti gbìyànjú láti ṣàwọn bíi fíìmù mélòó kan ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣá, Ọlọ́run pa wá lẹ́kún lórí ẹ̀. Ẹ ṣeun gan, kódà bó tẹ̀ jẹ́ pé àsìkò gbà á púpọ̀, àsìkò tí kó wá ń pọ́pọ́ mọ́ra, màá sì fẹ́ béèrè, ǹjẹ́ àwọn ìdojúkọ kan wà tó jẹ́ bí má lè gbàgbé bí a bí mélòó kan tẹ́ pé tẹ́ bá rántí gan a máa fi ẹ̀yin náà lọ́run gbàgbé báyìí bóyá ní Twitter ni àbí nípa títí kó tó dín pé bẹ̀rẹ̀ sí ní ṣeré tẹ́lẹ̀ sọ fún wa bí mélòó kan. Ní ìdojúkọ lóríṣiríṣi bó sí béèyàn ṣe máa wà láyé tí ò ní ìdojúkọ k'Ọlọ́run ṣàánú wa. Inú eré náà a ní ìdojúkọ àìmọye eré bí mo ṣe ní mo join bí mo ṣe ní ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní operate tí mo ń feature láwọn fíìmù àìmọye tí mo ti ṣe nǹkan tó ń pè ní sub lead role. Eré kan wà ńgbà yẹn ọ̀gá mi ìkan náà àwọn ọ̀gá mi Lásùnrè ló fẹ́ ṣe, so Dèjì Adénúgà gan ni wọ́n cast ṣùgbọ́n Dèjì Adénúgà ẹ̀gbọ́n mi Dèjì Adénúgà bóyá wọ́n busy ni, so ọ̀gá Bello dẹ̀ ń kanjú wọ́n ṣà ní dandan wọ́n ṣá convince ọ̀gá mi yẹn pé kó lò mí, wọ́n pè ní òdì aṣọ first major role tí mo ṣe nìyẹn, tí mo ṣe sub lead role. Bọ̀ ńgbà tó máa ṣe eré yẹn tó máa ṣe gbogbo ẹ̀ mi sí poster náà wọn ti ẹ̀ forúkọ mi sí kinní, àwọn tí òṣìṣẹ́ tó mi gan nú ẹ̀ orúkọ wọn wà ń bẹ̀, so àwọn kinní wọ̀nyẹn ṣẹlẹ̀ sí mi ní ìbẹ̀rẹ̀ tíátà mi tó jẹ́ pé àìmọye àwọn tá a jù lọ àìmọye àwọn tí a ṣe dáadáa jù lọ ṣùgbọ́n tó jẹ́ pé wọn ò ní fi wá síwájú táyé á fi tètè rí wa. Ìdojúkọ àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ pé Ọlọ́run ti polongo ara ẹ̀ nínú ayé wa ń sìn. Ìdojúkọ ẹlẹ́ẹ̀kejì ni pé lẹ́nu ọdún mélòó kan sẹ́yìn mo lọ bá ọmọbìnrin kan ṣiṣẹ́ ní ìlú Ọ̀yọ́. Ọmọ yẹn kéré sí mi gan, in fact mo believe pé ọmọ yẹn máa wà ní primary school nígbà tí mi ti ń act ṣùgbọ́n mo like iṣẹ́ yẹn pé iṣẹ́ yẹn tó máa tóbi ni mo respect ẹ̀ mi ìbá dúnàdúrà. Mo gbéra látèkó mo lọ sọ́yọ́, mo dé Ọ̀yọ́ cast ọ̀tọ̀ crew ọ̀tọ̀, àwọn hòtẹ́ẹ̀lì tí cast máa ń sùn ọ̀tọ̀, àwọn hòtẹ́ẹ̀lì tí crew máa ń sùn ọ̀tọ̀. Nígbà tí màá dóko yẹn gbogbo àwọn tájọ fi ń ṣe olóyè tá ń ṣe gbogbo ẹ̀ ọ̀tọ̀ lòtẹ́ẹ̀ tí wọ́n lọ́ọ̀jì wọn sí bí àwọn àfíìsì ọwọ́ bí àwọn ta ló tún wà ń bẹ̀ Baba Wande and Co àti Òjòpágogo wọ́n lọ́ọ̀jì wọn sóòtẹ́ẹ̀ mi, èmi wọ́n lọ́ọ̀jì mi sóòtẹ́ẹ̀ crew. Ó kọ́kọ́ bí mi inú pé mo kọ́kọ́ wò lálẹ́ ìjọ ìwọ̀n àníjọ́ wo lèmi gan á dẹni tí wọ́n máa pọ́nlé báyìí, kí ló dé tó fi jẹ́ pé gbogbo àwọn ẹnìkan ń ṣe olóyè ẹnìkan ń ṣọ̀tún ẹnìkan ń ṣòsì àjọ ṣiṣẹ́ ni, hòtẹ́ẹ̀ ọ̀tọ̀ ni wọ́n sùn hòtẹ́ẹ̀ ọ̀tọ̀ ni mo sùn. Ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ tí ò dùn mọ́ mi inú. Nígbà tá a tún máa parí iṣẹ́ tí mo ní mò ń lọ, èmi tí mo kúrò l'Ékòó tí mo lọ Ọ̀yọ́ tí mo lọ́jọ́ mẹ́ta, nígbà tí màá rà káǹtì mi wọ́n sẹ́yìn 10,000 síbẹ̀. Ṣòwò epo ni àbówó mọ́tò. Kátẹ̀ wá ní ọ̀gá eléré kan tó tóbi tó jẹ́ pé àwọn aláwọ̀ kọ́ ṣe bí irú àwọn Baba Wande bí irú àwọn èèyàn ńláńlá ló pè mí síṣẹ́ tó ṣe irú ẹ̀, mo lè ní ó fọlá jiyọ̀ ni ó fi àgbà rẹ́mi jẹ ni, ṣùgbọ́n ọmọ tó kéré sí mi ni ló ṣe bẹ́ẹ̀ sí mi. Ó dùn mí gan, omi jábọ́ lójú mi nígbà tí mo rí àláàtì yẹn títí mo fi d'Ékòó. Mo tún wá pé mo tún wá fi ẹjọ́ ẹ̀sùn ẹnìkan. Ìyàlẹ́nu tó wá jẹ́ sí mi ni pé iṣẹ́ tí mo lọ ṣe ń gbà yẹn ó ṣe bí pilot ni, ó fáwọn Africa Magic mi ò fẹ́ dárúkọ ẹ̀ bọ̀ ó máa mọ́ra mo ṣe ń sọ ó ṣe bí pilot ní ó fáwọn Africa Magic. Nígbà tán wá gbójú iṣẹ́ fún gan pé kó wá ṣe episode wa, bóyá torí pé mo fẹ́ jọ́ ẹ̀sùn ni o, bóyá torí pé mi acknowledge nǹkan tó send sí mi torí mo jẹ́ kó mọ̀ mo ignore ẹ̀, so bóyá torí ẹ̀ ni o mo ṣáà rí pé èmi nìkan lólóyè tí wọn ò padà pè sí iṣẹ́ yẹn nígbà tí wọ́n tún fẹ́ ṣe ńlá ẹ̀. Ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lénìí pé Ọlọ́run ti gba ògo. Èmi gbọ́dọ̀ máa fẹ́ kúrò lé mi sìn kí n má mòye tí màá gbà tó bá tẹ́ mi lọ́rùn màá wá. Ilé ìtẹ́ wá bá mi ń sìn mo ti gbowó mi kí n tó débí. So hòtẹ́ẹ̀lì tí mo sùn lánàá ń sìn hòtẹ́ẹ̀lì IBD Dende ní Ìlàró gbogbo èèyàn mọ̀ pé hòtẹ́ẹ̀lì is not less than 25,000 naira or 30,000 a room. Èmi nìkan ni wọ́n fún, so ó ní bọ́lọ́run ṣe máa ń ṣe oore ẹ̀. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Ìwọ ló wá jẹ́ bí má lè gbàgbé tó yẹ pé gbogbo àtẹ bá ń rántí ọ̀nà méjì níbẹ̀rẹ̀ mi máa pín sí bàbá wa. Bóyá nípa títí alákọ̀ọ́kọ́ nípa títí ìgbésí ayé láì ṣe títí acting. Gbogbo àtẹ bá tọ́lọ́run bá rántí nǹkan tọ́lọ́run mú yín lákọjá ó máa fẹ́ bọ́ lójú yín, ó máa bomi tútù sí lọ́kàn. Ẹlẹ́ẹ̀kejì eléyìí tó yẹ pé nípa títí eré tẹ́lẹ̀ tẹ́sọ fún wa ń sìn tẹ́gbẹ́ tẹ́ bá ti ń rántí a máa bomi tútù sí lọ́kàn pé báyìí Ọlọ́run ló mọ̀ nǹkan tó fi ṣe. Ọ̀nà tiẹ̀ pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n torí pé mo jẹ́ ọmọ àánú mo rá àánú gbà ni nígbésí ayé mi gan lásán Ọlọ́run máa ń ṣe àánú fún mi. Àwọn Ọlọ́run máa ń dìde nígbà tí mo rò pé tọ́nà bá fẹ́ block
Ọlọ́run máa dìde ní normal life fún mi. Mo dẹ̀ dúpẹ́ oore má lè gbàgbé tọ́lọ́run fún mi ni pé Ọlọ́run fún mi ní ìyàwó tó understand mi, tó jẹ́ pé kò jẹ́ ká ṣeré mi tú, gbogbo ìgbà tó bá di kùdìẹ̀kùdìẹ̀ ó máa ń dúró. Ẹlẹ́ẹ̀kejì tó wá jẹ́ oore má lè gbàgbé ní tíátà ni pé ọjọ́ tí ẹnìkan, torí actor nǹkan tó máa ń jẹ wá lógún jù nǹkan pèèyàn kó wá ṣe lead role. Ọjọ́ tí mo ti ń ṣe lead role before kẹ́ni yẹn tó pè mí, ṣùgbọ́n gbogbo lead role tí máa ń ṣe bíi pé kí n ti lobby, bíi pé kó jẹ́ pé ẹni yẹn súnmọ́ mi tí mo ti sọ fún pé èmi máa play lead o, bíi pé kó jẹ́ pé mo kàn fagídí ṣe. Ṣùgbọ́n ọjọ́ yìí mi ì mọ̀ nípa iṣẹ́ yẹn, mi ì mọ̀ nǹkan kan, mo kàn wá lé ni wọ́n dẹ̀ pè mí, wọ́n dẹ̀ fún mi ní lead role. Mo dẹ̀ sọ pé iye báyìí ni mo fẹ́ gbà, wọn ò dẹ̀ ná. Ọjọ́ yẹn ló jẹ́ ọjọ́ tí inú mi dùn gan, tí mi ò lè gbàgbé nílé ayé mi. Ọmọ tó dẹ̀ pè mí, mi ì lè gbàgbé ẹ̀ láéláé, Kàbírù Òkèdára ni director ní l'Abẹ́òkúta. Mi ì lè gbàgbé ijọ́ yẹn nílé ayé mi because ó dùn pé so èmi náà mo tiẹ̀ lè wà ńlé kí wọ́n ronú pé ta ló fẹ́ play lead role iṣẹ́ yìí o, kọ́n dẹ̀ tẹ́ títọ̀ máa dálé, kọ́n dẹ̀ lé mi ni, kọ́n dẹ̀ pè mí, kọ́n dẹ̀ ní mákẹ́tà mọ̀ nípa ẹ̀, kọ́n tó pè mí kí n dẹ̀ lọ ṣe. Mi ì lè gbàgbé ẹ̀ láéláé. Ẹ ṣe gan wa. Kí làkọlé eré ọ̀hún? Kí làkọlé eré yìí o? Mi ì rántí ẹ̀. Ṣùgbọ́n Mary kinní kan lọmọ tó darí ẹ̀. Eré tí mò ń sọ yìí, Ọdúnládé Adékọ́lá ni gateman mi, Bíọ́lá Eyínọká ni cook mi, ìyàwó mi Ṣẹ́lí kinní kan lórúkọ ẹ̀yìn, ó ti wà nílùú òyìnbó ń sìn, but Kàbírù Òkèdára dẹ̀ ló darí ẹ̀. Ṣùgbọ́n bí mo ṣe ń sọ mi ì rántí ẹ̀, mi ì tiẹ̀ wá rántí title ẹ̀ mọ́, mi ì rántí title eré yẹn mọ́. Ẹ ṣe gan bàbá wa. Ǹjẹ́ ẹ lè rán wa létí eré tó yẹ pé ó mú yín hàn, tó mú yín hàn dé jù, táwọn èèyàn pè ní tó mú yín, àwọn olóògbé wa ní pé òun ló mú yín wá limelight, gbogbo àwọn èèyàn mọ̀ yín? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tó bá mọ̀ èèyàn gan, èèyàn kì í tètè sábà mọ̀, because ìgbà kan máa wà tó yẹ pé a máa rìn kọjá ń gbòòrò, wọ́n á ní a máa pé ó yẹ káwọn èèyàn mọ̀ wá, ní réyàn kí wà. Ṣùgbọ́n tó bá yá á di pé mo rí yín lánàá, tó bá yá àwọn ọmọ ọ̀ta nísìnyí oníbi tí mo lè lọ, oníbi tí mo lè jáde lọ, mi lè jáde kọ́ ọmọ ọ̀ta máa ní kí n fún wọn lówó ni. So but mo lè sọ wípé eré tó kọ́kọ́ jẹ́ kí n ní prominence lákọ̀ọ́kọ́ tí mo fúnra ẹ̀ ní eré tí mo sọ pé mo ṣe lọ́dọ̀ ọ̀gá mi Lásùnre Ìyíwùmí, tí a pe title ẹ̀ ní Òdì Aṣọ, early 2000, bóyá 2004-05 níṣẹ́ yẹn. So eré yẹn ni eré tí mo mọ̀ yìí pé látìgbà tí mo ti ṣeré yẹn ni mo ti ń ṣàkíyèsí pé àwọn èèyàn ń dá mi mọ̀. Ṣùgbọ́n mo wá ṣèkan recently, wọ́n ń pè ní Akèrègbè, bí ọdún 4 àbọ̀dún 5 sẹ́yìn. Ìgbà tí mo ṣe yẹn ni pásítọ̀ mi ní church ló pè mí pé àwọn rí mi nínú fíìmù. Ìgbà yẹn gan ni ìyàwó mi ṣe gbà pé èmi gan ti di gbajúgbajà òṣèré orí ìtàgé. So lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ ti ṣe mẹ́ni eré tí mo ti ṣe, mo ti kópa, kódà mo ti kópa ní sinimá láìmọye. Làbákẹ́ Olódodo Ìyábọ̀ Òjó gan tó ń bọ̀ lọ́nà, mo wà nú ẹ̀. Àìmọye sinimá tí mo ti ṣe, bí sinimá ṣe ń wọlé ní YouTube ń wọlé, àṣà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣe gan bàbá wa. Ó ní ìbéèrè kan tó ń ṣe kìkì lọ́kàn mi, pé ó ṣàn ṣe bí kámi bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn àgbàlagbà, kì í ṣàbèrè. Torí nìkan àwọn kankan tí mo ṣàkíyèsí lọ́jọ́ mẹ́ta yìí, ìgbà tí mo rí àwọn ìlúmọ̀ọ́ká táwọn olóyìnbó pè ní celebrity, àtàwọn tó ń kọrin ní àtàwọn òṣèré orí ìtàgé ní kódà gan lórí nollywood, mo ní pé tó pọ̀ jù ní wọn máa ń ronú pé káwọn para wọn. Ǹjẹ́ ìròyìn yẹn ó ṣẹlẹ̀ sí yín rí? Iṣẹ́ rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé to be sincere with you, téèyàn máa ń ṣiṣẹ́ wa, ìdojúkọ máa ń pọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ depend lórí ilé téèyàn ti jáde. Bí mo ṣe wà yìí, I'm a little ahead of 50 years. Tá bá dẹ̀ wo ìgbà tí mo ti bẹ̀rẹ̀ tíátà, tí n bá ní kí n calculate ẹ̀ lọ́dún yìí, ó yẹ kó pé 30 years. Tí ò bá jù, torí 1994 mo join first group, but ká tẹ̀ àgbọ̀ pé 95 kan ni mo fa, ó ti máa pé ọdún 2025 ó yẹ kó pé 30 years. Ara àwọn ọmọ tó dé tí wọ́n ti lọ́dún 5 lọ, tí wọ́n ń lo ọkọ̀ bọ̀gìnì, tí wọ́n ń jẹ́ pé wọ́n tiẹ̀ tún ń fowó, tó jẹ́ pé ìgbà tí táwa ti ń ṣiṣẹ́, ta ti ń gbowó, wọn ò tí ì ṣiṣẹ́, wọ́n sì ń
wá bí ẹ̀rín ara wọn kiri ni but lẹ́ni ibi tí wọ́n bá ti ń dárúkọ wọn wọ́n lè má dárúkọ èèyàn so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá wá rí life táwọn then another thing ni pé àwọn èèyàn míì máa ń lo fake life as celebrity so you have to èèyàn gbọ́dọ̀ ní ayọ̀ ọkàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tọ́lọ́run fi ẹ́ sí torí tó bá wo wájú wàá rà wọn kan tó bá tún wẹ̀yìn wàá rọ́pọ̀lọpọ̀ tí wọ́n tún ń lé láti débi tó wà ṣùgbọ́n most of us a máa ń fẹ́ ṣe ayé aláyé ọ̀rẹ́ mi kan ń lo mọ́tò kan 10 million ní celebrity ní iṣẹ́ kan lájọ ń ṣe èmi náà gbọ́dọ̀ lò ọ̀rẹ́ mi kan ṣe ẹ̀kọ́lé èmi náà gbọ́dọ̀ ṣe ọ̀rẹ́ mi kan ní follower 2 million èmi náà àfi kémi náà ní follower 2 million ní Instagram gbogbo àwọn eré yẹn làwọn èèyàn máa ń sá ṣé you understand iṣẹ́ yìí dẹ̀ dá téèyàn bá fọkàn ara ẹ̀ balẹ̀ téèyàn ò wago alágo ṣiṣẹ́ kò sí gbogbo nǹkan tó kù díẹ̀ ó máa tó náà bó jẹ́ ìlú òyìnbó léèyàn wá tó bá at right time Ọlọ́run máa ṣe fún yàn so most of them wọn ò ní ayọ̀ ọkàn wọn ò dẹ̀ gbabi tọ́lọ́run tó wọ́n sí wọ́n fẹ́ káyé rí wọn wọ́n ń polongo ara wọn ibi tí wọn ò tí ì dé ni wọ́n fi ń wáyé kan tó máa ń ṣe. tí wọ́n sọ pé ìròyìn ò ṣẹlẹ̀ sẹ́yìn rí. No, I'm contented with what I have. kí wàá ní ìmọ̀ràn yín fún gbogbo àwọn tó máa ń ní irú èrò báyìí. nǹkan tí màá sọ fún wọn náà ni pé ẹ̀yin fúnra yín mọ̀ pé èrò burúkú ni. èrò tí ò dáa ni ìmọ̀ràn mi fún wọn ni pé kò sí ẹni tí Ọlọ́run ò ṣe fún àfẹni tó bá ní tèun kò tóun kò dẹ̀ sẹ́ni tí ò lásìkò mo sọ lẹ́ẹ̀kan mo nígbà kan wà àwa máa pèèyàn ní pé ẹ jọ̀ọ́ ẹ pè mí síṣẹ́ nísìn àti dẹni tó yẹ pé déètì méjì máa kọlu ra wọn iṣẹ́ tí mo wá ṣe iṣẹ́ méjì ni wọ́n ṣe ìgbà tó ń ṣe first one wọ́n pè mí mi ìráyè iṣẹ́ méjì ló kọlu ra wọn lọ́wọ́ mi nígbà tó ń dé máa ṣe second one wọ́n tún wá pè mí mo ráyè mo wá ṣe bí mo tún ṣe kúrò níbi ọ̀tọ̀ níbi tí mò ń lọ lọ́la ọ̀tọ̀ níbi tí mò ń lọ lọ́tùnla ọ̀tọ̀ níbi tí mò ń lọ ńjọ́ mẹ́rin bọ́ ìgbà míì náà máa wà tí màá wà ní lóṣìdí ọ̀sẹ̀ méjì tí mi ní réyàn pè mí so èèyàn gbọ́dọ̀ gbà fọlọ́run ibi tọ́lọ́run bá tó yàn sí. ǹjẹ́ ó ní àwọn olórin tẹ́ nífẹ̀ẹ́ sí àti kí tó lọ bẹ̀ bàbá ẹ má bínú nínú gbogbo àwọn ògbóǹtarìgì òṣèré àwọn ẹmọ gbogbo wọn bí wọ́n yẹn ṣe pọ̀ òun ló jẹ́ pé tó jẹ́ pé àwọn àgbààgbà òṣèré tó jẹ́ mùlùmọ̀ọ́ká gan òun ló jẹ́ pé bí ẹ níbàṣepọ̀ tó dánmọ́rán jù pẹ̀lú. mo níbàṣepọ̀ pẹ̀lú so many àwọn àgbààgbà òṣèré ṣùgbọ́n ẹni tí mo rò pé mo níbàṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú èmi dẹ̀ jẹ́ nǹkan tó pé mi fẹ́ràn láti máa sátẹ̀lé yàn kiri ṣùgbọ́n gbà tá a bá ríra wa a máa ń ṣe dáadáa síra wa òun náà ni Alhaji Taiwo Hassan Ogogo. bọ́ọ̀lù ìpàdé yín wílẹ̀ ìpàdé àti kí ni àwọn nǹkan má lè gbàgbé tó jọ wà láwọn ẹ̀yìn méjèèjì. torí pé wọ́n kọ́kọ́ jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo rí ní àwòkọ́ṣe role model mi nínú iṣẹ́ tí mo yàn ó wà àwọn role model mi pọ̀ ṣùgbọ́n ó jẹ́ kan lára gbòógì lára wọn ìgbà tí mo dẹ̀ pàdé wọn wọ́n ṣe dáadáa sí mi so gbogbo àtàbá pàdé wọ́n máa ń mú mi bí ìmú àbúrò bí ìmú ọmọ wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa sí mi so gbogbo nǹkan tó máa ṣe ló máa ń wù mí. ìlú wọn náà dẹ̀ la tó wá wáyé. ìlú wọn dẹ̀ la wá wáyé so mo jẹ́ oúnjẹ nìkan tí mo fẹ́ràn gan ẹnìkan tí mo tún wá fẹ́ràn tó jẹ́ pé ó ṣíwájú mi jáde dáadáa tó lórúkọ but bí set ni wá nípa ọjọ́ orí òun ni Múyìwá Adémọ́lá so èmi role model èèyàn lè jẹ́ ẹgbẹ́ èèyàn ó lè jẹ́ tó jù yàn lọ díẹ̀ ṣùgbọ́n níṣẹ́ tíátà Múyìwá jù mí lọ ó tètè lọ ó ti lórúkọ jù mí lọ ó ti wà ọ̀gá ni tó ayé ti mọ̀ àwa náà ti ṣe tíátà nígbà tó bẹ́ẹ̀ nígbà tó ń ṣe ṣùgbọ́n ayé ti àwọn tètè wà ní limelight authentic wọ́n ti tó ga. mo láìkì Múyìwá Adémọ́lá torí pé ó níwà ìrẹ̀lẹ̀ wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe so èèyàn dáadáa ni wọ́n ọ̀gá mi náà dáadáa ni wọ́n. ká bọ́ sí ìkan tó tún dàgbẹ́ tó dáa sọ eré orí ìtàgé eré sinimá àwọn actor in general àwọn tó sọ àlèṣe ká má tún bá ọkọ àwọn òṣèré tó ń kọrin òṣèré kan náà nìyẹn yìí méjèèjì òṣèré olórin wo lẹ nífẹ̀ẹ́ sí jù àti pé kí ni ìbáṣepọ̀ ẹ̀yin àti ẹ̀ báwo lẹ ṣe pàdé tó jẹ́ lára àwọn gbajúgbajẹ òṣèré. òṣèré tí mo nífẹ̀ẹ́ sí jù méjì ni wọ́n èyí tí mo nífẹ̀ẹ́ sí jù láyé mi gan-an Alhaji àgbàṣeré fún wa káwa náà jó fún ẹ Barusati kọ́nà bá àfọ̀run kẹwọn ọjọ́ tí wọ́n kú ìyàwó mi gan pè mí ní pé bàbá ẹ̀ kejì ti kú omi ìjẹun tó ra ọ̀tọ́jọ́ yẹn mo fẹ́ràn wọn gan mo in fact tí n bá ṣẹ̀yàn tó bá kọrin Barrister tó fi bẹ̀ mí ó ti tán. Ọlọ́run. yẹ bí ibi ìfẹ́ tí mo ní sí wọn ni ẹni tí mo tún wá fẹ́ràn. pé téèyàn bá ṣe nǹkan tó bí yín nú gan. tó bá lè kọ̀ọ̀kan kó kọ̀ọ̀kan ra kọ orin bójú fújì gá pé lásán máa smile
ó dẹ̀ ti ṣe èyí tó ti kàn. kò sí nǹkan tó lè ṣe tó àbí tó sọ pé mo fi orúkọ Barrister Agbájé lọ lábẹ́yìn ó ti tán kò sọ̀rọ̀ mọ́. Lẹ́yìn ìgbà yẹn mo tún wá láìkì olórin kan Tope Alabi. Olórin ẹ̀mí ni mo láìkì orin ẹ̀ gan-an, mo láìkì Tope Alabi gan. Mo sì ń rò pé lọ́jọ́ kan kí n tó kú láyé mi Ọlọ́run á fún mi lágbára màá fẹ́ ṣe nǹkan kan màá ní kí Tope Alabi kó wá kọrin bẹ́ẹ̀ torí gbogbo orin ẹ̀ pátá inspiration ni fún mi. Olórin ẹ̀mí. Bẹ́ẹ̀ni. Pé tẹ̀sí ìrùbẹ́ mo ní fújì mi lẹ́mọ̀ dára kàbó ní. Yàtọ̀ sí Tope Alabi yẹn mo láìkì ẹ̀ gan. Onífújì mi tí mo tún láìkì Bọ̀nsúwé Fújì ni Adéwálé Àyùbá. Yes. Kí ni ìdí tàbí láìkì gbogbo àwọn ìtẹ̀lé àwọn olórin? One, Barrister wọ́n fi train wa ni láti kékeré. Wọ́n fi orin bàbá mi náà láìkì ẹ̀. In early 80s bàbá mi wà lára àwọn tó gbé wá sílùú wa tó wá ṣeré. Ṣé you understand? So wọ́n fi train wa ni. That is one. Two. Bàbá yín ti gbé Dr. Sikiru Ayinde wá sílùú yìí láti wá ṣeré. Ṣé bàbá yín ṣe nǹkan kan ní àbí báwo? Ẹgbẹ́ wọn ń gbà yẹn kan tó kú torí bàbá mi jẹ́ nìkan tó lówó ń gbà tó wà ní kékeré but wọ́n tètè kú wọ́n ti kú láti 1983 so wọ́n gbé Barrister wa ní early 80s so gbogbo àwo tó ń dẹ̀ fi tá a máa ń gbọ́ ńgbà tá a kéré títí a fi dàgbà Barrister wọ́n fi train wa mo dẹ̀ rí pé orin wọn máa ń mú ọgbọ́n wá that is one. Tope Alabi orin ẹ̀ máa ń fún mi ní inspiration ó máa ń inspire mi òun ni mo ṣe láìkì Tope Alabi kò sí orin ẹ̀. Then Adéwálé Àyùbá nígbà tẹ́mi ń grow tó ṣe bọ́bù táìmù yẹn làwa jáde secondary school in fact Mr. Bọ́bù làwọn èèyàn máa ń pè mí ní school wa máa ìmọ̀ ẹ̀ máa jójó ẹ̀ mo láì bó ṣe ń jó mo láìkì style ẹ̀ jẹ́ kó máa bọ́bù lọ káká ti káká ó ń bọ́bù. Ǹjẹ́ ẹ ní direct contact nípa ìkọ̀kan ní gbogbo àwọn olórin tẹ́ni ẹ nífẹ̀ẹ́ sí i? Direct contact mi ò Barrister wọn ti kú Àyùbá mo ò ní any direct contact pẹ̀lú wọn ṣùgbọ́n mo lè torí ẹ̀ lọ party téèyàn bá lóun pa Àyùbá mo lè share everything kí n lọ party. Tope Alabi wọ́n tẹ̀ tí wá minister náà ní ṣọ́ọ̀ṣì mi rí a máa ń pàdé but Tope Alabi is somebody tó yẹ pé láti ilẹ̀ ìgbà tó tẹ̀ tí wọ́n ti ń kọ soundtrack tí wọ́n ti máa release rẹpẹtẹ as album lèmi ti jẹ́ fans wọn. So it's not that we have direct contract but thank you gbà yẹn gan lèmi ni mo ti fall in love fọ́rin wọn. No, I don't have personal contact with her. Ẹ ṣe ìwọ̀n kí wàá ní ìmọ̀ràn yín fún gbogbo àwọn olólùfẹ́ jákèjádò àgbáyé? Well, ìmọ̀ràn mi ni pé kó máa fi àdúrà ràn mí lọ́wọ́ iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ayé ni. Bẹ́ẹ̀ ni. Kí ni ìdí bàbá? Ẹ mọ̀ pé nǹkan pọ̀ tó so mọ́ṣẹ́ wa mystery níṣẹ́ wa so but kò sí nǹkan tá àdúrà ò lè borí irú àwa tá à ní nǹkan méjì àdúrà lọ yìí kó máa fi àdúrà ràn wá lọ́wọ́ kó jẹ́ kémi náà ṣe dé level tó jẹ́ pé èmi náà ṣe alhamdulillah báwọn muslim ṣe máa ń sọ pé mo ṣiṣẹ́ dé mo dúpẹ́ fọlọ́run kó máa fàdúrà ràn mí lọ́wọ́ torí mo ní nǹkan tó pọ̀ mo ní ìpín tó pọ̀ nídìí iṣẹ́ tí mo fẹ́ ṣe kí wọ́n má yẹ kí n kó sẹ́nu ayé kí wọ́n jẹ́ kí n bá láàánú pàdé kí n rí gbogbo ìpín mi náà yàn nídìí iṣẹ́ yìí. Àmín. Ká tó máa lọ last word ní wọn fẹ́ kẹ́ fi ṣe bí ìdàgbére ǹjẹ́ o ní any plan or any project or anything tó wà lọ́kọ yín fáwọn fans ní tẹ́ pé come and expect? Anyway mo tẹ̀ ṣe ń sọ̀rọ̀ fíìmù mi kan wà ní YouTube lọ́wọ́ báyìí wọ́n pe title ẹ̀ ní kò ṣeé túwò ìrìn àjò ẹ̀ ní YouTube mi láìkẹ́ torí ó ń crawl mo wá ń bẹ àwọn fans mi nílé lóko lọ́nà ọjà kí wọ́n lọ bá mi wò ó ní YouTube. Then secondly ni pé àìmọye iṣẹ́ tí mo ní tọ́nà mo ní iṣẹ́ kan sí tí mo fẹ́ ṣe àṣẹ ọba mo ní kan àkàndá àwọn project tó lágbára ni àdúrà ni màá máa bẹ̀ fáwọn ni màá máa sọ fáwọn fans mi kí wọ́n gbàdúrà fún mi kí n rí owó gidi kí n ṣe kí n lè múnú wọn dùn sí i. Thank you so much. Ẹ ṣé gan ẹ ṣé àtúmọ̀rí yín wa. Ẹ ṣé gan. Ẹ bá arágbére fáwọn olólùfẹ́ yìí. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lọ́nà ọjà orúkọ mi kò yí padà ọmọọba Wale Sanusi Aidi ọmọ wọn nílùú Ìkàrẹ́ Àkókó orílẹ̀ Òbí mò ń kí yín o ẹ ṣé gan ni ẹ kú àdúró ti wà. Thank you so much. Ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àtúmọ̀rí yín wa. Thank you.